Lísàbí AGBޮNGBޮ ÀKÀLÀ. Mo lérò wípé orúkọ yìí ò jẹ́ àjòjì sí ọ̀pọ̀lọpọ̀ wa. Táwa gan-an ni Lísàbí? Kí ni ìtàn rẹ̀ nílẹ̀ kóòtù òjì? Lísàbí AGBޮNGBޮ ÀKÀLÀ jẹ́ àgbẹ̀ nígbà ayé rẹ̀. Ìtàn sì sọ wípé ó ṣiṣẹ́ wá sí ìlú Ẹ̀gbá ni, kì í ṣọmọ Ẹ̀gbá gangan. Ẹ sì mọ̀ wípé nígbà ìwáṣẹ̀ ìlú Ọ̀yọ́ ló ń darí gbogbo ìlú tó wà nílẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n sì máa ń fi àwọn oníṣẹ́ ọba tá a mọ̀ sí ajẹ́lẹ̀ ránṣẹ́ sí àwọn ìlú kéréje láti gba ìṣákọ́lẹ̀ wá fún Aláàfin. Kí ìṣákọ́lẹ̀ tí wọ́n mọ̀ fi fún Aláàfin yìí lè pọ̀ dáadáa, Lísàbí wá dá ẹgbẹ́ àrò. Ìtumọ̀ ẹgbẹ́ àrò yìí ni wípé ájùmọ̀ ṣiṣẹ́ lóko táyé lónìí, tó bá sì tún di ọ̀la ájùmọ̀ ṣiṣẹ́ lóko kẹ́yìn. Ṣùgbọ́n ìwà ìbàjẹ́ àwọn ajẹ́lẹ̀ yìí pọ̀ débi wípé wọ́n ti ń kọjá àyè wọn. Lísàbí wá yí orúkọ ẹgbẹ́ àrò náà padà sí ẹgbẹ́ olórógun Ẹ̀gbá. Wọ́n kọjú ìjà sí àwọn ajẹ́lẹ̀. Lọ́yọ́ bá ṣígun wọ ìlú Ẹ̀gbá. Lísàbí kó gbogbo àwọn ọmọdé àti àwọn obìnrin pamọ́ sí abẹ́ Olúmọ kí ogun má bàa kó wọn lọ. Wọ́n sì kojú Aláàfin. Olódùmarè fún wọn ṣe, wọ́n ṣẹ́gun Aláàfin. Ẹ̀gbá gba òmìnira. Ìdí rèé tí wọ́n fi máa ń kí àwọn ọmọ Ẹ̀gbá ní Ẹ̀gbámọ Lísàbí AGBޮNGBޮ ÀKÀLà. A lè sọ ìtàn Ẹ̀gbá ká má dárúkọ akíkanjú tó gba òmìnira fún ìlú Ẹ̀gbá. Mo lérò pé ó ti yé eyín yéké. Àṣà Yorùbá ò nítorí tèmi parun. Ìwọ ńkọ́? Ìtàn wa, ògo wa.